Iyele jojo, master yaba dugu. 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 Mo tún ti dé láti mi ayé jigi 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 láti pọ́n ẹ̀yin ènìyàn lójú pàápàá jùlọ ẹ̀yin onígbàgbọ́ yẹ ò kí kíyè sára. Iyele jojo, master yaba jojo. 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 Iṣẹ́ tún ti dé, ọmọ aláṣẹ jẹ́, owó ti dé, ọmọ aláṣẹ là. Ẹ̀yin ọmọ ogun, mo fẹ́ ràn yín lọ sí ilé ayé lọ́dọ̀ Mr. Gbáyé. Mo rí wípé ọmọ kan ṣoṣo èyí tó bí yẹn ológo ọmọ ni. Mi ò dẹ̀ fẹ́ kí orí ògo yẹn lò. Ẹ̀yin ọmọ ogun, ta ni kí n rán lọ nínú yẹn? Ọlọ́lá jùlọ, ẹ rán mi. Ikú, I am not ready to send you. Ọlọ́lá jùlọ, ẹ rán mi. Ìpọ́njú, I am not ready to send you to. Ó dáná ọ̀rọ̀. Ẹran ẹ̀mí abirùn gbà yẹn. Yes, you are right. Yes, you are right. Ẹ̀mí abirùn o. Ẹ̀mí abirùn o. Ẹ̀kẹta èrè o, bí mo bá ti gbé ẹ́, bí mo bá ti jẹ́ mi, òde ewúrẹ́, jẹlẹ́jẹlẹ́, tí mo bá ti gbé ẹ́, tó o bá ti jẹ́ mi, ó dagun tán, jẹ́mọ̀jẹ́mọ̀, ẹ̀mí abirùn o. Èmi rè ọlọ́lá jùlọ. Ẹ̀mí abirùn, mo fẹ́ rán ẹ lọ sí ilé ayé lọ́dọ̀ Mr. Gbáyé. Ọmọ kan ṣoṣo èyí tó bí yẹn ológo ọmọ ni. Mo wá fẹ́ kó sọ́ di ìbẹ́sà that is to say abirùn. Ó ní ṣiṣẹ́ ọlọ́lá jùlọ. Mo jẹ́rìí ẹ̀, ó yá máa lọ bẹ́ẹ̀. Tí mo bá ti kúrò lọ́dọ̀ Mr. Gbáyé, mo ń bọ̀ lọ́dọ̀ ìkọ̀kan nú ẹ̀yin onígbàgbọ́ yìí simply because ẹ ti jẹba èṣù, ẹ dẹ̀ máa jẹ kóńdó, ẹ tún máa jẹ kùmọ̀. Ẹni bá jẹba èṣù kóńdó kan kùmọ̀ kan, ẹni bá jẹba èṣù kóńdó kóńdó kóńdó, ẹni bá jẹba èṣù kóńdó kóńdó kóńdó, ẹni bá jẹba èṣù kóńdó kan kùmọ̀ kan, ẹni bá jẹba èṣù kóńdó kóńdó kóńdó, ẹni bá jẹba èṣù kóńdó kóńdó kóńdó. Kò dẹ̀ tán síbẹ̀ o, ìkọ̀kan nu yín a máa ṣayé yín rádaràda, ìkọ̀kan nu yín a máa ṣayé yín játijàti, ìkọ̀kan nu yín a máa ṣayé yín rédèrèdè, yamayama játijàti, rédèrèdè yamayama, rédèrèdè yamayama, yamayama játijàti, rédèrèdè rédèrèdè. This is Junior and his friend called Tayo. They are coming back from school doing their examination. Junior, Tayo pàdé mi. Báwo ni pépà yìí ni? Mo sure wípé o gbé eégún ṣá. Junior, eégún kọ́ ẹ̀yọ̀ ni. Èmi tó jẹ́ wípé ẹ̀fí kò ní mí kí mo tún fẹ́ máa gbégún fún ó ti fọ́kọ̀. Mo jẹ́rìí ẹ̀, o máa jíyàn wò. Mi ò jíyàn wò rárá. Never, I can't do that. I can't do that. Junior. Kí ló ṣẹ́kẹ̀? Mo gbé o. Junior. Ó mà ti já tọ́ lẹ́nu. Junior. Mo kú o.
tá mo máa pè yé tá mo máa pè mo gbé o mo kú o mo dáràn o junior mọ́mí junior. arábìnrin kọ́ ló ẹkún mu bíi gàrí yìí. mọ́mí junior èmi ló ń ṣe tó ń ẹkún mu bíi gàrí. kí ni ò ṣe mí gbogbo bíi tí mo bá ń lọ they don't know me as mọ́mí junior mọ́mí abiru ni wọ́n máa ń pè mí. is that why you are crying kẹ́ ò fọ́ ní ṣá ṣé nítorí wípé wọ́n máa ń gbé ẹ ní mọ́mí abirùn lọ́tún mọ́mí abirùn lọ́sì ló wá jẹ́ kó máa wẹ̀kún mú bí gàrí. ò fọ́nì wọ́n ṣe ń pè mí gbòòrò nìyẹn ó mọ kan tó máa ń ṣe fún èmi máa ń kọrin ni máa tún fi jó sí i orin tí mo máa ń kọ yìí ó ní mélòdì ó tún ní rhythm ijó tí mo dẹ̀ máa ń jó yìí kò kọ́ mọ̀ ìwọ ṣáà máa wò mí máa gbọ́ o listen attentively kó máa gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń jẹ́ o yes sir mò ń jẹ́ o bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń jẹ́ o yes ma mò ń jẹ́ o bàbá abiru ní mi èmi bàbá abiru bàbá abiru ní mi 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 bàbá abiru ní mi. ọkọ òṣì ọkọ òranù ọkọ játijàti tó bá wá kọ́ṣe sọ̀rọ̀ ọmọ mi gbàdúgbàdú àgbọ̀wọ́ gbàdú lọ́wọ́ èmi àti ẹ ọkọ òṣì kó ṣì dànù jọ. àrékẹ́ ìyẹn èmi náà. mo ń pè ẹ́ ní bàbá bírù inú ẹ̀ ń dùn ojójó ṣì ojójó ẹlẹ́yà aláìlójútì ọkọ. àríkẹ́ mo mà dáràn kẹ́ ọpọlọ ó wà nínú kan tí arábìnrin sọkẹ́ wọ́n máa ma wọ́n ní fún mi àwọn máa jíjó ọjà bàbá bírù bàbá bírù bàbá àṣe mo stupid mi ò dẹ̀ mọ̀ kí mo máa wá ṣe báyìí o what am I going to do okay yes okay wọ́n ti gbé wá jẹ́ máa lọ sọ́dọ̀ Fáyẹmí ọ̀dọ̀ Fáyẹmí ní solution mi wà let me go there. This is Fáyẹmí by name in his shrine. Ifá o ó gbé mi o Ọ̀rúnmìlà ó gbé mi o Ifá o ó gbé mi o Ọ̀rúnmìlà ó gbé mi o Ifá o ó gbé mi o Ọ̀rúnmìlà ó gbé mi o. ẹ̀yin ìyá o mojúbà líbẹ́ o pé kó ló bá jùlọ ilẹ̀ mọ́sùlánù customer from north south west and east kọ́ máa wọlé bọ̀kẹ́ ebi ò gbọ́dọ̀ pa babaláwo ebi ò gbọ́dọ̀ pa babaláwo ebi ò gbọ́dọ̀ baba arákùnrin kí ló ṣe tó méjì gàwọlé awo òun ní rẹ́síkẹ̀tì ni bàbá ẹ ra mi kalẹ̀ ọ̀kan ṣoṣo ọmọ tí mo bí níbẹ̀ ṣàìníkẹ́ ẹjọ́ ẹ ra mi kalẹ̀ má wọrí níwọ̀n gbà tó ti débí ọ̀rọ̀ ẹ ti dayọ̀ ṣó lè ṣe ké bàbá ìyẹn kéré gan náà bóyá ṣéke fún fàkiri ẹ ṣéke fún fàkiri ṣéke oto wo bíbá èmi Fáyẹmí gan lè jó ṣéke máa wò mí o ṣéke ara ti dára gbà níkalẹ̀ jẹ́ bẹ́ẹ̀ báwọn ìyá mi ní gbólóhùn níkalẹ̀. ẹ̀yin ìyá o tábà débi iṣẹ́ ṣíṣe là ń ṣe o.
iwájú ọpọ́n ogbọ́ ẹ̀yìn ọpọ́n ogbọ́ olùmúlọ̀tún olùkọ̀ràn lòsì àárín ọpọ́n ìta gbangba ọ̀run fùfú kí ní fún àkàrà kan kì í nẹ́jọ́ ọ̀rọ̀ gbìṣàn kò kí ń dúró lẹ́nu jákèṣán àyílọ àyíbọ̀ lọ́wọ́ ìsíárìnkẹ́ fàṣíbí fàṣọ́hùn òun ní ti jíyà àgbàdá kìíní kọ́lá aṣọ masquerade wọn kí n gbé fún dry cleaner mẹ́dí àtẹ̀wà wọn dẹ̀ kí n fọ́mọ kókó aṣọ mọ́pò wọn dẹ̀ kí n fi gbà parọ̀ iná burúkú ló ń sun búrẹ́dì jiná kò sí bálágbá ṣe lè ṣe press-up tó kò lè nígẹ̀ o ẹ̀yin ìyá o ó ń yẹlà nìkan ẹbọ àti kó ètùtù ó yá ẹgbẹ́ wá. arákùnrin ọ̀rọ̀ ẹgbẹ́ bọ̀ ó tún gba ètùtù òdìdé ńlẹ̀ máa jó kó máa yọ̀ máa jó kó mọ́lẹ̀ wèrè kó mọ́lẹ̀ máa jó kó máa jó kó tó máa jó ó yá listening attentively kí o máa gbọ́ nǹkan ẹbọ àti nǹkan ètùtù fa etí ẹbẹ̀lẹ̀ jẹ́ kó máa gbọ́ mi o. màálù kan èyí tó níké epo garawa kan pepsi kírètì kan ó tún wá lè mix ẹ̀ pọ̀ pẹ̀lú mirinda ó lè mix ẹ̀ pọ̀ pẹ̀lú pineapple mirinda ìfà òkè ẹ̀ kò tán síbẹ̀ o wàá tún lọ wá 1000 naira bọ́ndù kan pẹ̀lú ìrẹsì báàgì kan lọ́rọ̀ ẹ bá dayọ̀ bàbá ẹ fẹ́ ṣe kó mọ́ ni ṣọ́rọ́ nìyẹn àbí kárọ̀ ọmọ ẹ ti yá òní ilé ni bàbá mo ní òní mọ́tò bàbá mo ní ìyẹn náà lọ́tà náà àbí kí ló ń sọ yìí ọ̀rọ̀ jáde wo ló ń sọ lẹ́nu yìí ìkó mọ́gọ́ ìkó mi ni ó kí bàbá ìgbà wo ìdí kó wọ̀ òun wá. Yes, you are now talking tó bá ti dọ̀la níwò yìí ọ̀la okòwò yẹn wá àmọ́ ó rí kó pé o àìjẹ́bẹ̀ ọmọ ẹ ìyàwó ẹ àti wọ́gán fún rẹ lẹ máa padà dábẹ́rùn. bàbá ẹ má ṣe pé fún mi máa lọ kó wá mo gbé o ó ga o máa lọ kó wá. ẹ̀yin ìyá o ẹ mọ̀ ṣe in fact mo gbèdì fún yín o mo jùrù mo fi ru yọ yín mo fi ru yọ yín gbẹnu sí inú bí àtẹnu Ọ̀rúnmìlà ẹ ṣé o. After Mr. Agbaje has paid the price for the hour list, still lamenting for the next solution for his child called Junior. He went to Holy's place. Wòlíì yìí dáa. Àwọn ṣàlọ ní kí mi wálé ní. Ibo ló wá gbà lọ báyìí. Wòlíì ọ̀gá o wòlíì ẹ̀mí o ẹ̀mí ọ̀run ẹ̀mí o ẹ̀mí ọ̀run ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí ọ̀run ẹ̀mí o ẹ̀mí ọ̀run ẹ̀mí o ẹ̀mí ọ̀run ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí ọ̀run 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 ẹ̀mí o ẹ̀mí kẹ̀ ẹ̀mí ni ẹ̀mí gidi ẹ̀mí ọ̀run ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí ọ̀run. Arákùnrin wo ní àgbà kọ́ ẹ̀mí ni.
àgbàdà náà. ẹ̀mí ọ̀run, Ẹ̀mí gbàngbà. ẹ̀mí ọ̀run, Ẹ̀mí ràbà. ẹ̀mí Ọ̀gá ọ̀run, ẹ̀mí ọ̀run. ọ̀nkú wòlíì àgbàdà. Warabalẹ̀ wòlíì àgbà ń bọ̀. Wòlíì ẹnẹsí. Oyè àgbà fún. Mo gbé wòlíì àgbà fún wọn. Jẹ́ kó yé wọn wípé wọ́n ti ní kọ́sítọ́mà. Wọ́n ti ní client gbé wọn. Okay. Aha. Ẹ̀rọ wọ̀rì. Ẹ̀rọ wọ̀rì. Ẹ ti ní kọ́sítọ́mà rí pé o. Ayé rẹ̀ bọ̀ jẹ́ pátápátá korogodo ìbílẹ̀ ẹsẹ̀. Ẹ máa bọ̀ líbe. Ẹ máa bọ̀ líbe. Ẹ máa bọ̀ líbe. Aha. Ẹ ti bọ̀, okay. Kò sí problem. Arákùnrin, wòlíì àgbà ń bọ̀ o. Báwájó báwájó kò mọ́lẹ̀ báwájó báwájó jó báwájó ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí ni ẹ̀mí o ẹ̀mí ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí ọ̀run ẹ̀mí ọ̀run ẹ̀mí o ẹ̀mí kẹ̀ ẹ̀mí ni ẹ̀mí ọ̀run ẹ̀mí ọ̀run ẹ̀mí ọ̀run ẹ̀mí ọ̀run. wọ́sì wòlíì 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 máa ń kẹ wá àlóòdà o bàbá wa wòlíì yìí rẹ̀ wá àlóòdà o ẹ̀mí ọlọ́lá wá àlóòdà o wòlíì máa ń kẹ wá àlóòdà o 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 ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ mi wá àlóòdà o 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 wá àlóòdà o. Wá àlódà o, 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 wá àlódà o. Èlò àwa lóbìdí màláìka wà níbíyà. Ẹgbẹ́ mi sọ̀kalẹ̀. Arákùnrin, má bẹnu sí mi, wípé mo pẹ́kẹ́. Bó ṣe wo mi yìí, Jerusalem ibẹ̀ mo ti ń bọ̀ o. Òbí mi léèrè wípé kí mo wá lọ ayọ̀tọ̀ fi sí Jésù ní ẹ̀yin ọmọ ogun àbí mo parọ́ rárá o wòlíì àgbà ẹ kí n parọ́ ẹ má mú lóye ní orí ìgbàlẹ̀ wo bí aṣọ tó fi sí Jésù yìí ó ti wọ́n gan ọ̀pá kan $1 million ni wo bí iyẹ̀pẹ̀ tó tún fi sí Jésù òun mo tún wá lọ iyẹ̀pẹ̀ náà rèé tí bá sọ yẹ fún ẹ o lè dákú orí àgbà orí ẹ bàjẹ́ orí ẹ dọ̀tí mẹ́ wo bí èmi tó fún ẹ ní iyẹ̀pẹ̀ tó fi sí Jésù yìí o ní láti jó ijó ṣọ̀kí simply because o ní problem ó yá àwọn tó ní problem ijó ṣọ̀kí ni wọ́n jó àwọn táyé ń ṣe ijó ṣọ̀kí ni wọ́n jó ó yá ṣọ̀kí 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 owó yẹn ṣe gbàràngbàrà ṣé wọ́n ń ṣọ́ọ̀kì lélẹ̀ no ṣé wọ́n ń ṣọ́ọ̀kì lélẹ̀ má wọrí bọ́sẹ̀ ẹgbẹ́ kan àwọn wòlíì mi wọ́n máa wá kó ẹ bọ́ ẹ jíjó ṣọ́ọ̀kì wòlíì ẹnẹsí ó yá bọ́ síta tó wá kọ́ bọ́ ẹ jíjó ṣọ́ọ̀kì kárí ọmọ mi ṣọ́ọ̀kì 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 ó ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ó ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ó ṣọ́ọ̀kì ṣọ́ọ̀kì ó ṣọ́ọ̀kì ó tó orí ẹ̀kọ́ wòlíì Cinderella ìwọ náà lọ fún ní lecture wà á ṣe rí ọmọ mi kọ́kọ́ fún mi bẹ́kìn òṣè orí ẹ̀kọ́ ṣọ́ọ̀kì 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 ṣọ́ọ̀kì. Oto. Wòlíì Alómọ́ ìwọ náà lọ fún ní final lecture òun lọ fẹ́ gbà yẹn o. Ó yá ṣọ́ọ̀kì ó yá ṣọ́ọ̀kì ó yá ṣọ́ọ̀kì jẹ́ kó dùn ṣọ́ọ̀kì orí ẹgbẹ́ ọmọ gidi ni wo bí báyìí èmi ò wá ní kú ẹ bọ́yé jíjó ṣọ́ọ̀kì
máa kú ẹ bọ́ ijó ṣákìtì bọ̀bọ̀ àfọgbọ́ngbà dáàbò náà ó yá máa wò mí ó yá ṣákìtì bọ̀bọ̀ bọ̀bọ̀ ṣákìtì bọ̀bọ̀ bọ̀bọ̀ ọbẹ̀ ẹ̀gúsí bọ̀bọ̀ ṣákìtì bọ̀bọ̀ bọ̀bọ̀ ọbẹ̀ ẹ̀gúsí bọ̀bọ̀ ṣákìtì bọ̀bọ̀ 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 èlò àwa lóbi ní màláìka wà níbí à. bàbá sọ fún jẹ́rìíkà. ó yá ó lè wá gbá yẹpẹ yìí wá dé bó ṣe máa lóore tó bá délé wàá bù sí kọ́ọ̀pù fún ọmọ ẹ ó mú yẹpẹ yìí bí ẹni tó mú gàrí. bàbá kọ́mọ mú yẹpẹ kẹ láì ṣe gàrí ò ní gbàgbọ́ ní bíbélì mi sọ pé tí wọ́n bá ní ìgbàgbọ́ bí kóró mú stanley ó máa pàṣẹ fún òkè wípé kó ṣídìí òkè sì máa ṣídìí. jẹ́ kọ́mọ lọ mú yẹpẹ bó ṣe mú gàrí. ókè bàbá ṣé kó fi ṣúgà sí? kó fi ṣúgà sí ẹ̀pẹ̀kẹ̀ bí like say something dey worry you worry you worry you worry you worry you worry 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 worry. ó tó bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ogun eré tá a ṣe ó ti tó tẹ o mo dé ìyẹ̀wù mi ò bá Sabrina mi bẹ̀ ta ló jẹ mọ́nà yín. ẹ fẹ́ jẹ́wọ́ àbí no problem mo máa gbóòórùn ẹnu yín lẹ́yọ̀ kankan mo lé ẹni ẹsẹ̀ kan mi ẹ̀ bí ẹ gbóòórùn ẹnu ẹ̀ súnmọ́ mi súnmọ́ mi. mo bẹ́nu ẹ̀ ṣe kán lórí mọ́tò tó ti fọ yín gbẹ̀yìn owó ṣe kọ́ rùn bí irú ìwọ náà bọ́ síbí alákọ̀ọ́dọ́ mọ́ ẹ lórí òyà súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ bẹ́ẹ̀. obìnrin yẹn ṣe dípẹ́ ta ó ga ó olùmọ̀ọ́dún tẹ̀sí fọyín gbẹ̀yìn ìwọ ló kù bọ́ sí ibà ẹ̀ bọ́ síbi jẹ́ ń gbóhùn ẹnu ẹ̀ má bà mí lágídí o màá la kóńdò ṣẹ́gun mọ́ orí ẹ̀ o súnmọ́ bẹ́ẹ̀ jẹ́ ń gbóhùn ẹnu ẹ̀. èmi kọ́ sá olè mi kọ́. yé you have died ìwọ ni ojú Sabrina mi mú ojú kú Sabrina tí mo ní tí mo bá dé kí mo wá dà sára ojú wájú mu you have died I say you have died you have died I say you have mo ní jẹjọ ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó máa lọ́wọ́ ok kò sí problem ẹ jẹ́ ká ṣe àríyá ká tó máa lọ já èlò èlò já èlò èlò ẹnẹsì ìgò kan alọmọ ìgò kan èlò èlò ni èlò já èlò èlò ẹnẹsì ìgò kan alọmọ ìgò kan èlò èlò ni ládùúgbò rẹ èlò 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 ni èlò 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 èlò. orin náà ṣe kéṣele bẹ́ẹ̀ mẹ́. orin náà ṣe kéṣele bẹ́ẹ̀ mẹ́. orin náà ṣe kéṣele bẹ́ẹ̀ mẹ́. Professor. What is wrong with you? Kí ló dé? Èmi ló ṣẹlẹ̀ tó ń gbọ́n báyìí. Professor, ẹ ràn mí kalẹ̀. My only son is now in Besa. Bí mo dẹ̀ ṣe bí kọ́ nìyẹn, ẹ ṣàánú mi. Okay? What's the problem? Step aside. Ṣé fi lọ́wọ́ àwọn àjọ̀nú? Wo bí àwọn àjọ̀nú yìí?
ó dá mi lójú wọ́n máa yà ẹ́ lẹ́nu step aside. Urina seke sele peme ni baru kuru mi apeme urina seke sele peme ni baru kuru mi apeme urina seke sele peme ni baru kuru mi apeme urina seke sele peme ni baru kuru mi apeme. La bobina tubobina la bobina tubobina tubo la bobina tubobina la bobina tubobina la bobina tubobina la bobina tubobina. Mentally affected teacher harassing student òun ni fún mi ní maths. Nígbà tí mo ṣe àwọn findings mi geometric functions àti Victoria polynomials wọ́n wá fi yé mi wípé àwọn àjọ̀nú ló wà ní ọ̀rọ̀ rẹ̀. Omi báyìí gba ọ̀pá yìí ọ̀pá tó ń wò yìí ẹgbà àjọ̀nú ni tó bá délé kó fi nà ọmọ ẹ títí táwọn àjọ̀nú ló máa fi yà ẹ́ lẹ́nu. Professor kémi fi àdúró ẹgbà tó tó yìí kí mo fi nà ọmọ mi kò sí problem èmi á ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ mélòó ló máa jẹ ìwọ ṣáà máa ná lọ títí tí àjọ̀nú máa fi yà ẹ́ lẹ́nu máa lọ bẹ́ẹ̀ yes 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 máa lọ. This is Pastor Jeremiah and Sister Rachel in evangelism. Wá gbà Jésù sáyé rẹ̀ o akiri ṣoore. 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 Arákùnrin, excuse me sir. Kí ló ṣẹlẹ̀? Arákùnrin, àlàáfíà fún yín o. Ṣé ẹ bínú ṣá? A mú mi rí wípé ẹ wà nínú ìṣòro. Ọmọ kan ṣoṣo èyí tẹ́ bí yẹn abirùn ni. Yes? Thank you Holy Spirit. Thank you Holy Spirit. Ẹ ti lọ sí ilé babaláwo. Pàbó. Yes. Thank you Holy Spirit. Ilé oníṣègùn. Pàbó. Thank you Holy Spirit. Ọ̀dọ̀ àwọn wòlíì èké ìyẹn náà pàbó. Thank you Holy Spirit. Òótọ́ ni sà. Níbo lọmọ yẹn wà? Pastor, ó wà nílé. Ẹ wo bí tẹ bá lè nígbàgbọ́. My God is able to do all things. He is able, abundantly able to do all things. Inú mi á dùn. Ẹ bá lè gbọ́mọ yín wá sí ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí à ń ṣe níjọsìn wa. Ẹ wo ó dá mi lójú wípé ọmọ yín máa gba ìtúsílẹ̀. Níbo ni ṣọ́ọ̀ṣì yín wà? No, à ń bèrè ẹgbà. Thank you pastor. Ẹ ṣé gan o. Ẹ ṣé o. Ẹ ṣé o pastor. Day of revival. Àfẹ́ríyàn ẹ̀mí mímọ́ wá bọ̀. Àfẹ́ríyàn ẹ̀mí mímọ́ máa bọ̀. Àfẹ́ríyàn ẹ̀mí mímọ́ máa bọ̀. Ẹ̀mí mímọ́ pẹ̀lú fàyà máa bọ̀. Àwa ti ṣe tán ó tètè máa bọ̀. Ẹ̀mí mímọ́ pẹ̀lú fàyà máa bọ̀.
àwa ti ṣe tán ó tètè máa bọ̀. Ẹ̀mí mímọ́ pẹ̀lú fáyà máa bọ̀. Àwa ti ṣe tán ó tètè máa bọ̀. Ẹ̀mí mímọ́ pẹ̀lú fáyà máa bọ̀. Àwa ti ṣe tán ó tètè máa bọ̀. Holy Ghost and fire, fill my body, fill my soul, fill my heart. Holy Ghost and fire, fill my body, fill my soul, fill my life. Holy Ghost, yes. Fill my body, fill my soul, fill my life. Holy Ghost and fire, fill my body, fill my soul, fill my life. Fire, 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 iná Ọlọ́run, fire, inú ẹ̀mí mímọ́, fire, 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 inú Ọlọ́run, inú ẹ̀mí mímọ́, kójó oṣoorun, kójó àjẹrun, iṣẹ́ òkùnkùn run, fire, 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 fire. Rìn láàrin wa Ọlọ́run, rìn láàrin wa, rìn láàrin wa Ọlọ́run, rìn láàrin wa, alágbára mà ní ọ́ ò rìn láàrin wa, ó yá rìn láàrin wa Ọlọ́run, rìn láàrin wa, rìn láàrin wa Ọlọ́run, rìn láàrin wa, alágbára mà ní ọ́ ò rìn láàrin wa, ó yá alágbára mà ní ọ́ ò rìn láàrin wa, alágbára mà ní ọ́ ò rìn láàrin wa, yes alágbára kọ́ tọkàntọkàn, aha yes ó yẹ máa mú bọ̀ ẹ máa mọ́ ọmọ yẹn bọ̀ yes aha ìyá ò rìn láàrin wa, aha ò tí ń ṣiṣẹ́ rẹ bọ̀ yes bàbá ṣe la ṣe pé o ò tí ń ṣiṣẹ́ rẹ bọ̀ láyé wa o bàbá ṣe la ṣe pé bàbá ṣe la ṣe pé ṣe la ṣe pé ṣe la ṣe pé. Holy Ghost fire. Holy Ghost fire. Shekerebo Santa Baba. Thank you. Holy Ghost fire. Fire. Fire, 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 fire. Iná Ọlọ́run, iná ẹ̀mí mímọ́. Fire, 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 fire. Father, in Jesus' name. Father, in the mighty name of Jesus, I command all the spirits of Riverside that is in you. I command you, come outside. Come outside. Come outside in the name of Jesus. Eléyìí gidi gan. Eléyìí gidi gan. Okay. Yes. Aṣá ti kọ wípé ilé Olúwa, ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọnú ẹ̀, ó sì rí ẹ̀. Àti fún mi ní orúkọ èyí tó ju gbogbo orúkọ lọ. Ní orúkọ Jésù Kristi. Ṣékéré mo santaraba. Ó yá gbogbo ẹ̀mí àyè, gbogbo ẹ̀mí ẹ̀rí tó ń bẹ nínú ẹ̀. Ó yá kó máa jáde. Ó yá kó máa jáde. Ṣékéré mo santaraba. Ó yá máa jáde. Ó yá máa jáde. Nípa nínú rẹ̀ la mú mi lára dá. Ó gba kòkòrò lọ́wọ́ kú. Ó ní ikú. Oró rẹ̀ dà. Iṣẹ́ òkú. Ìṣẹ́gun rẹ̀ dà. I've been given the power to tread upon serpents and scorpions. Ó wá pa aláṣẹ ní orúkọ ti bàbá àti ti ọmọ. Gbogbo ìwé ẹ̀mí abirùn tó wà nínú arákùnrin yìí. Ó yá máa jáde. Ó yá máa jáde. Ó yá máa jáde. Ó yá máa jáde. Because he has been written, if a son of man shall set you free, and you shall be free indeed. In the mighty name of Jesus. Ó yá set free. In the mighty name of Jesus. Gbogbo ẹ̀mí abirùn tó wà nínú ayé. Ó yá kó máa jáde, máa jáde, máa jáde, máa jáde, máa jáde, máa jáde, máa jáde. Ṣékérebo ṣékérebo santara baba ṣékérebo santara baba santara baba. Ṣékérebo santara baba. Aha. Ó yá máa jáde. Yes. Yes. Dijo. Yes. 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 Pastor, ẹni tí dákú, ẹni tí wàrà pakú, pastor, ẹni tí wàrà pakú. Ẹ farabalẹ̀, ọ̀run ṣiṣẹ́ agbára lọ́wọ́ nínú ayé ẹ farabalẹ̀. Pastor, pastor ìdáràn,
pásítọ̀ ẹ tún ti pa ẹ ti pa pátápátá ẹ ti pa ẹgbẹ́ o ẹkú o ẹ ti pa ẹ ti pa. ẹ ní sùúrù ọ̀run iṣẹ́ agbára lọ́wọ́ ọ̀nà ayé ẹ̀ ní ẹgbẹ́ sùúrù ẹ ní sùúrù ẹ calm down. Yeah. Junior. Receive your total healing. Junior. Dad? Mom? What is wrong with me? Junior, you don't know before that you are imbecile. Pastor ẹ ṣé o. Yes. Ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Mo ti sọ fún mi tẹ́lẹ̀ pé my God is able to do all things. He is capable to do all things. Ṣé ti wá rí báyìí? Àlàáfíà fún yín o. Ogun tọ́lọ̀ ti ṣẹ́nu ayé ọmọ yìí kò ní gbérí mọ́. Go in peace and not in pieces. Pastor kí ló lé? Ètò yẹn ẹ̀ ń bá wa jáde. Kí ni ká mú wá láti wá fi dúpẹ́? Ẹ̀fọ́ nìṣà Ọlọ́run ti wá. Kò kí ń gbowó bẹ́ẹ̀ ni kò ń gbòbí. Ọ̀fẹ́ la fi fún wa. Ọ̀fẹ́ dẹ̀ ni àwa náà gbọ́dọ̀ fi fún yín. Tí yín ni wípé kí ẹ súnmọ́ Ọlọ́run kí ẹ dẹ̀ máa kọrin ọpẹ́ sí. Tó bá béèrè lọ́wọ́ yín pé ta ló ṣe kẹ máa sọ wípé ẹ wá wo ohun tí Jésù ṣe. Ẹ wá wo ohun tí Jésù ṣe. Aléwì lè ṣe, aléṣe lè wí. Ó rán ìrànwọ́ rẹ̀ sí wa. Ẹ wá wo ohun tí Jésù ṣe. Ẹ wá wo ohun tí Jésù ṣe. Aléwì lè ṣe, aléṣe lè wí. Ó rán ìrànwọ́ rẹ̀ sí wa. Ẹ wá wo kò tọ́ o. Ẹ tún máa kọrin ọpẹ́ o. Ẹ sọ pé kì í ṣá máa dúpẹ́ ló tọ́, kì í ṣá máa dúpẹ́ ló tọ́. Ọ̀rọ̀ rẹ̀ ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kì í ṣá máa dúpẹ́ ló tọ́. Bóyá o ṣeun bàbá. Bàbá máa ṣe Jésù o ṣeun. Ọlọ́run mi ẹ ṣeun bàbá. Ẹ ṣeun bàbá. Yes! Bàbá ẹ máa ṣe Jésù ẹ ṣeun. Ọlọ́run mi ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. Ọlọ́run mi ẹ ṣeun bàbá. Ọlọ́run mi ẹ ṣeun bàbá. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Eternal of ages, we thank you, Lord. We glorify your holy name. Be thou exalted in the mighty name of Jesus. Èmi